تيقنت أني مذنب ومحاسب kí gbogbo wa farabalẹ̀ nítorí Ọlọ́run. ولم هدي هل ناجي أنا هو معاقب. kúlẹ̀ wa Alhaji Agba la wà yìí. وما أنا إلا. tọ́pìkì tí bàbá wa Kunfayakun bá wa sọ̀rọ̀ ń pa rẹ̀ òun náà ni ta Alhaji Agba. ta ni Alhaji Agba. man huwa Sheikh Kamaluddin al-Adabi. ọba alágẹ̀sí wọ̀ ètò wọn bá wa sọ ni who is Sheikh Kamaluddin al-Adabi. وما أنا إلا بين أمرين واقف ما سهيد أم بذنبي مطالب وقد سبقت مني ذنوب عظيمة. أعوذ بالله من الشيطان الرجيم. Islamic jẹ́ máa rí àwọn àfáwà níjòkó. Masha Allah. Bismillahir Rahmanir Rahim. Àmín. Allahumma salli ala sayyidina Muhammad. Àmín. Salatan kamilatan wa sallim salaman taman ala sayyidina Muhammad. Sallallahu alayhi wa sallam. الذي تنعل به العقد وتنفرج به الكرب. صلى الله عليه وسلم. وتكد به الأواهج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك يا رب العالمين. آمين. níyọ̀ǹda bàbá wa àgbà níjòkó the international missioner of Ansarul Islam. Adamallahu hayatahu. bàbá wa àgbà Sheikh Abdul Mumin tí ẹni wa ò gbọ́ orúkọ wọn tán yányán tá a gbọ́ lẹ́nu Alhaji Agba pé bàbá wa Ayara. Adamallahu hayatahu. ìwọ tó bá wí bẹ́ẹ̀ Ọlọ́run kára má lùbáríkà rẹ dáadáa. Adamallahu hayatahu. yóò dùn mọ́ mi àwọn ọlọ́mọ akéwà àpọ̀ púpọ̀ ẹja gbó sókè dáadáa. Adamallahu hayatahu. ẹja ní Adamallahu hayatahu. Adamallahu hayatahu. níyọ̀ǹda wọn mo fi kí gbogbo àfáà tí mo bá níjòkó gbogbo ẹ̀yin àfáà dáadáa lápò ọ̀tún lápò òsì níwájú bàbá wa ò ní ṣòfò àjọ wà ní múra lọ́tẹ́ẹ̀lì kan náà ni. Masha Allah. 5 star aláwa o táwọn wo kàá bàbá yìí. Masha Allah. ò ní ṣòfò. Àmín. àpadà sí bú ò ní bá yín. Àmín. àyíkọ́ alágẹ̀sìn wọ̀. Adamallahu hayatahu. bàbá wa Gbasirul Maktum. Adamallahu hayatahu. ẹ dákun torí Ọlọ́run alikọ́sì mi ọ̀ṣọ́ ṣéwù fọ́rìn gbogbo àwọn àfáà mi níjòkó bẹ́ẹ̀ bá ti di mẹ́kì mú bẹ́ẹ̀ orúkọ ọ̀pọ̀lọpọ̀ àfúnṣì Salomonian lórí. Ya Sayyida Sadati. Ya Zal Jalal. Khatmal Anbiya. ṣéwù Bature àwọn aláṣírí nù. Ya Bahajatal. àbáṣà kó 1 million. Akiwani mithiluka la yura. àlefa alágẹ̀sìn wọ̀ àfa tó dogun àṣírọ̀ tó ṣe dáadáa. Ya Mawlidal anwari. Sulyman Mahmud ẹ̀ ní padà sẹ́yìn o. Malaka shubhatun. bàbá wa Ayara mo ń rojọ́ Sulyman Mahmud fún yín. Ya man bihi khulqal wara ya munwira. ibi tá a ti ń bọ̀ ń sìn mí náà mo wọ́ wọn débẹ̀ ọmọ náà ọ̀dọ́kùnrin ibi tèmi báyìí ni ó náà ń sin mọ̀lúdì kò sẹ́yìn kankan bẹ̀. Allah. ni wọ́n fún 500,000. Ya man
ọlọ́run ní jẹ́ padà sẹ́yìn. يا من أتى بالذكر Habibullah Jaji Auto Alhadabi ó gbọ́n púpọ̀. Jaji Autos Al-Adabi. Jaji gbọ́n púpọ̀. Masha Allah. Jaji mọ bí alùbáríkà sẹ́kù sí ó yà fara ti pé ìyá yóò ṣe fi ilẹ̀ ilé alájí àgbà kò fi bẹ̀ ṣeré. يا من أتى بالذكر Ó kí yín púpọ̀. من جو السماء Kì í ṣe ẹrú mi ni wọ́n pè ké wá sọ̀rọ̀ alájí àgbà. من صورة المحفوظ كنت مبشرا. Imam Ritado Adétúmọ̀bí àfa dáadáa. يا سيدي يا قدوتي ووسيلتي. Kì í ṣe ẹrú mi ni wọ́n pè pé wá sọ̀rọ̀ alájí àgbà ta ni mí tí ń sọ̀rọ̀ alájí àgbà mọ́tánà. الحاضر كمحمد بين الورى. Mo fẹ́ kí iwájú àfa mi balance ni bàbá wa national missioner mo fẹ́ kí iwájú wọn bọ́lá káwọn èèyàn ó kí wọn tán. يا سيدي يا قدوتي ووسيلتي. ní ṣòfò tá lè mí náà ni wá sọ̀rọ̀ alájí àgbà ọdún wo náà bí mi tí mo sọ̀rọ̀ alájí àgbà kí mo fẹ́ sọ ń pa alájí àgbà. الحاضر كمحمد بين الورى. bẹ́yàn bá gbé n tó wúwo lórí n tó fúyẹ́ n tó fún yóò bàjẹ́. لا إله إلا الله. àmọ́ tó fún wa ní máàmù dájú tá a fi lè sọ ohun tá a gbọ́ nípa alájí àgbà làwọn tó bí èmi Sheikh Ibrahim Mahmud akéwkéwé wọ́n sọ sí wa létí tá a gbọ́. رحمه الله تعالى رحمة واسعة. a sì gbọ́ lẹ́nu bàbá wa the international missioner agbọ́rọ̀ alájí àgbà lẹ́nu wọn àti kíkìnkín díẹ̀ tá a rí nígbà àgbà wọn ó yẹ ká lè sọ kẹ́lẹ́mọ̀ mẹ́ta nípa alájí àgbà. إن في الحق رجالا. inna fil haqqi rijalan ń bọ̀ wá bẹ̀ dákun dúró ná. ó yẹ ká lè sọ díẹ̀ nípa alájí àgbà. olórí ibú ò lè fẹ́ràn olórí rẹ̀. إن في الحق رجالا. alájí àgbà kọjá mo rí nǹkan fìrí. bàbá rẹ̀ ni kálá rẹ̀ ni. Etí mo ti kọ àwọn ọ̀kọ́ kalẹ̀ odidi péèjì 33 ni mo kọ́ dé bàbá nípa alájí àgbà. إن في الحق رجالا. inú ẹ̀ ni mo ti jẹ́ eléyìí. أخلصوا لله بالا. àfàbí ọ̀rọ̀ alájí àgbà kọjá pé mo fẹ́ máa sọ lórí níbo ló ti kéwú. níbo ìgbà wo ló wọlé kéwú. ọ̀rọ̀ tó ní episode 1 2 3 tí ò tán. ẹ̀mẹ̀ season yẹn ó gùn gan. alájí àgbà mo wá wò wọ́n mo gbọ́ ohun tí àwọn tó bí wa sọ nípa wọn èyí tí bàbá wa national missioner sọ nípa wọn fún wa mo gbọ́ àkọ́kọ́ ohun tí mo rí lára alájí àgbà ni bashashatul wajhi. la ilaha illallah. la ilaha illallah. gbogbo àfáà tí ó bá sọ̀kalẹ̀ síbi ire láyé tí ó sì rọ́mọ kéwòrè tọ́ gbẹ̀yìn rẹ̀ àfi kójú rẹ̀ ó tutù ojú alájí àgbà tutù. inna fil haqqi rijalan. ìwọ inna fil haqqi rijalan. inna fil haqqi rijalan. àwọn ẹni òdodo ń bẹ àwọn àfáà rẹ̀ ń bẹ ìwọ ló mọ̀ wọ́n béèrè wọn. àwọn àfáàrí ń bẹ àwọn fún òtítọ́ ń bẹ tí wọ́n pọ̀ náà. inna fil haqqi rijalan akhlasu lillahi bala. alájí àgbà bashashatul wajhi ojú wọn tutù alájí àgbà ṣe é súnmọ́ alájí àgbà ẹ sábà tó ní ẹ má délé rẹ o. ọmọ akéwù free àti súnmọ́ bàbá àwọn ọmọ akéwù tiẹ̀ ò lè súnmọ́. inna fil haqqi rijalan akhlasu lillahi bala. mo sọ oríire púpọ̀ bí n bá wọ̀ tún tí n bá wò sí bàbá tó bí mi àdàbí ìyá ni. alhamdulillah. bàbá ìyá mi àdàbí ìyá ni. alhamdulillah. mo dúpẹ́ ó tó mi láyé àsìlálì kìyàmù. akhlasu lillahi bala.
أخلصوا لله بالا. وفيه قدوة حسنة وفيه قدوة حسنة. Alhaji Agba níwàre ìwàre tó ṣe é kọ́ sí sáàfà rẹ tó ń tẹ̀lé tó pè ní ṣéwù rẹ náà níwàre tó ṣe é tẹ̀lé ṣéwù tí ń rán ọmọ kéwú lọ́tí. Alhaji Agba àsoríire. حققوا شيخ الكمال. àwọn ẹni rẹ tí wọ́n dá àfáà mọ̀ òyìn sáàfà tó bá dá àfáà mọ̀. حققوا mọ̀ bọ̀ òyìn sáàfà tó bá dá àfáà mọ̀ Olúwa ní fáàrí fún ní kọ́bùlà à ń tàbùdú mọ̀ mí kó tó sìn mí ìwọ tó mọ́ra rẹ ò lè mọ́ Ọlọ́run. لا إله إلا الله. àwọn ẹni rẹ tó di wọ́n pé tí wọ́n wọnú ilé Ọlọ́run tọ́lọ́run rí wọn tó wọ́n rí Ọlọ́run. حققوا شيخ الكمال. wọ́n gbà pé Alhaji Agba pé wọ́n confirm wọn bẹ́ẹ̀. wa fi qudwatun hasana. Alhaji Agba níwàre téèyàn lè kọ́sẹ̀ pé mo fẹ́ ju ẹni yìí ò ní ṣòfò tí mo parọ́. أنه طاب خصالا. wa fi ma'rifatullahi al-kamila. bàbá dá Ọlọ́run mọ̀. معرفة الله كاملة. bàbá dá Ọlọ́run mọ̀ léyìí tó pé gbogbo àáfà kan ló dá Ọlọ́run mọ̀ àáfà ní àmọ́ yìí kírun. لا إله إلا الله. ẹ ti bá àáfà àti débi pé ẹ̀yin ò ti kírun mọ́ àwẹ̀ gan àmọ́lì ni àáfà àti wòye ṣe bẹ́ẹ̀. أنه طاب خصالا. أنه طاب خصالا. وفي تقوى الله والإخلاص. في تقوى الله والإخلاص. mo bá a pàdé nínú táwọn tó bí wa sọ fún wa àti tí bàbá sọ bàbá níbẹ̀rù Ọlọ́run wal-ikhlas. wọ́n ní sincerity bàbá wà sincerity bàbá wà sincere bàbá lóòótọ́. أجركم الله بنصره. bàbá ò dọ́ọdún fún ọmọ kéwú tó wo iye ọdún táwọn ọmọ fi sìn ọ́ wọ́n tún kọ̀ lọ́dọ̀ rẹ pẹ̀lú èpè ló fi sìn àwọn ọmọ kéwú rẹ èpè ẹ̀ níláárí ẹ̀ ní láti bọ̀ tán. مولاه إلى أن. kì í ṣe gbogbo pass níwájú ọmọ kéwú a máa pass níwájú àfáà rẹ̀ àfáà náà lè pass níwájú ọmọ kéwú àfáà mi fail níwájú ọmọ kéwú ẹ̀ Alhaji pass Alhaji Agba wọ́n pass níwájú àfáà wọn àwọn ọmọ kéwú wọ́n pass níwájú wọn. خاف مولاه إلى أن. wàláhì kò sí irú Alhaji Agba. خاف مولاه إلى أن. àbáwá wàfí ilmu sọ́ọ̀fì ilmu sọ́ọ̀fì bàbá ní ìmọ̀ tó yè koro ìmọ̀ tí ò ní àmúlùmọ́là لا إله إلا الله. ìmọ̀ tí ò rújú nígbà tó já sí pé àwọn tó kọ́ wọn náà ìmọ̀ wọn ò rújú ẹni ìmọ̀ rẹ̀ bá rújú àfa rẹ̀ ó rújú ìmọ̀ Alhaji Agba ò rújú gbogbo ọ̀lọ́ ní pàápọ̀ pé a gbé fún ní sàmánì rẹ̀ a gbé fún àgbà fún. خاف مولاه إلى أن. خصه حبا جلالا. manzor kéèyàn ní foresight. bàbá ní. ibẹ̀ ni mo ti fẹ́ láǹdì ọ̀rọ̀ mi. Alhaji Agba ní foresight. nítumọ̀. òun ló fi mọ̀ pé Alhaji Agba àkàndé èèyàn ni wọ́n kì í ṣèyàn lásán Sheikh Abdulgani Alikali kò ní burú fún yín. جدد تدريس طبيعا. ìtàkànnì tí ó dàrú. بالثقافات جمالا. bàbá wa international missioner ànàkùnlẹ̀ ìṣẹ́pọ̀ tẹ́ ṣe fún wa o ìtàn ti ń dàrú o ìtàn ti ń jápọ̀ ìtàn ti ń dàrú o. Alhaji Agba Sheikh Muhammad Kamaluddin Habibullah Adabi agbọ́ ni pé wọ́n dá Sumuratul Adabiyya kalẹ̀ ní 1926 mo gbọ́ bẹ́ẹ̀ ní 1926 mo wá calculate ẹ̀ lónìí ó jẹ́ 99 years next year ní òkè 100 years tó ń dá Sumura kalẹ̀ a gbọ́dọ̀ celebrate ẹ̀ ó dọ̀wọ́ ní o. جدد تدريس طبيعا بالثقافات جلالا. àfọ̀gbà Tajul Adabi رحمه الله. ìtẹ́jú wa kí wọ́n kú ní 1922 àwọn kan ní 1923
àwọn kan ní 1924 mo mọ̀ tí lọ wá tàfàyìn mọ̀ sí eré ìgbàlájì àgbà. jadada tadrisa tabi'an bisaqafati jamala jadada tadrisa tabi'an bisaqafati jamala. nínú tí mo wá lára alájì àgbà ibi ọ̀rọ̀ ti sọ máìkì lẹ̀ mo wá gbogbo ilẹ̀ Yorùbá tó dùn mí ká mi ò rí àáfà kankan tí Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún níbi tí Ọlọ́run ó gbé tó ń kálukú gba ọ̀tọ̀ọ̀tọ̀ ní. ọ̀nà ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ni. ẹni bá jọ̀gẹ̀ ẹja gbé fún náà ọ̀gá méjì wa mọ́tò ọ̀gá kan náà lọ́gọ́ máa jẹ́ ọ̀gá àtọmọṣẹ́. ọ̀gá àtọmọṣẹ́ náà ni. Alhaji Àgbà wọ́n ń dá Ansarul Islam kalẹ̀ ní 1942 ọ̀tọ̀ ní súnmúra o ọ̀tọ̀ ní Ansarul Islam wọ́n dálẹ̀ ní 1942 yóò èjì dádì ẹ̀kọ́ ń bẹ̀ mẹ́yìn olókù bí n bá parọ́ àwọn tí ó já mi náà ni. jadada tadrisa tabi'an. Ansarul Islam Primary School was established in January 1st 1947 la ilaha illallah. ní òkè kéré nílọrin. la ilaha illallah. Ansarul Islam Secondary School ó bẹ̀rẹ̀ ní 1970 ní Ìjọ̀mú Òró Kwara State. jadada tadrisa tabi'an. bàbá sọ pé bẹ́ẹ̀ ni bisaqafati jamala. jadada tadrisa tabi'an. bisaqafati jamala. ajẹ́nìkálí. falahul afaru tabat. wọ́n fún bàbá ní MFR ní 1963. la ilaha illallah. Member of Federal Republic tí wọ́n ti fún àfa kankan ní gbogbo ilẹ̀ Yorùbá bàbá là kọ́kọ́ ẹ lọ wá tán rẹ̀ dáadáa. falahul 63. afaru tabat. bimadadahari tiwala. ní 1981 bàbá gbúre tá ń pè ní OFR àṣekàlìkálí kí n mọ̀ pé OFR. falahul afaru tabat. ọ̀ṣọ́. bimadadahari tiwala. Officer. la yakuna shi'ru yabibi. ọlọ́àfàwọ̀ faqal maqala. rahimallahu ta'ala. shaykhana safil kamala. rahimallahu ta'ala. shaykhana safil kamala. ní 1981 abágbóye officer of the Federal Republic of Nigeria. bàbá gbà. wọn ò fẹ́ nìkan kan rí síwájú bàbá nílẹ̀ Yorùbá bàbá là kọ́kọ́. OFR. OFR. ẹ máa dé fa bàbá yìí máa ṣẹgbẹ́ rẹ̀. doctor. ẹ máa dé ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ o. mo wá ṣèwádìí mi síwájú sí i. falahul afaru tabat. Ansarul Islam. bimadadahari tiwala. Ansarul Islam Primary School mo wá kà ó ti wá lé ní 200. la ilaha illa anta subhana. àfa wo ni Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún ẹ méjì àparọ́. falahul afaru tabat. bàbá ní fọ́sáìtì pé kí lọ́ọ̀la ó sọ. bimadadahari tiwala. kí ni ọ̀la ó sọ àwọn ọmọ là ń kọ́ ní kéwù yìí kí wọ́n kàwé náà. la ilaha illallah. àbá tó bí èmi kan tó dé lọ́rin wọ́n gbé òró fún odidi 50 years. gbogbo ọmọ tó bá jẹ́ ọmọ òró nígbà tí mo ń sọ yìí mọ́ọ̀sì wọn kàwé ń bò mí Ansarul Islam ni. la ilaha illallah. àwọn kan Ansarul Islam Primary School àti ka more than 200. la ilaha illallah. mọ ìbẹ ní Delta ìbẹ ní Ondo ìbẹ ní Èkìtì ìbẹ ní Kwara ìbẹ ní Ọ̀ṣun ìbẹ l'Óṣogbo. falahul afaru tabat. tó bá lò kéwú lọ́dọ̀ Alhaji Àgbà ó kàwé wọn mọ́ bùnà Ọlọ́run mọ́lẹ̀. bimadadahari tiwala. ẹ wá múrú ẹni ìyẹn wá tọ́lọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ síwájú fúnlẹ̀ Yorùbá yìí ẹ múrú ẹni ìyẹn wá. àkọ́kọ́ àfa tí ó kọ̀ mọ́ kéwú pẹ̀lú chọ́ọ̀kì àkọ́kọ́ àfa tí ó kọ̀ mọ́ kéwú pẹ̀lú pé ẹ wá jókòó sórí tíà àkọ́kọ́ àfa tí ó kọ̀ mọ́ kéwú pẹ̀lú pé ẹ máa wàwòrán Alhaji Àgbà ni wọ́n ní Kàmọ́rù Túndé o. falahul afaru tabat. bimadadahari tiwala. mi ò ní sọ̀rọ̀ jù. lan yakuna shi'ru yakhfi.
afábíb Abqakumullah. ẹni bá jẹ́ ní ẹ̀sà wọn ní sọ fún ọ nínú rẹ̀ òmòdodo mẹ́ni ẹ̀sà. Òmòdodo. àwọn ẹ̀dá kan ń bẹ àwọn ní wá ọlọ́run ọlọ́run ò wá wọn. ń wá ọlọ́run ní ìwọ ọkàn ń wá mi ní ìwọ ọ̀hìn nídìí ẹ iṣẹ́ eléyìí ò lè jẹ. àwọn kan ń bẹ wọ́n ń wá ọlọ́run ọlọ́run náà ń wá wọn. àwọn kan bẹ lọ́wọ́ ni asa ó lẹ́sà ni ó wá wa ó wá wa ó àfihàn. ọlọ́run fẹ́ bàbá. Rahimallahu ta'ala. bàbá náà fi ọlọ́run. Shaykhana Sofil Kamala. èyí tó wá jọ mí lójú bàbá bó ni bàbá ti ṣe alájàgbà bó ni wọ́n ti ṣe tí wọn ò fẹ́ lára àfa wọn. La ilaha illa anta subhanak. ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí o ti ṣe ibú lára àfa rẹ̀ alájàgbà wọn ṣe ibú lára olóore wọn àwọn olóore rẹ̀ o ti kọsẹ̀ lára wọn. alákòjá tẹ́wẹ́ bá mi pé Rahimallahu ta'ala Shaykhana Sofil Kamala. 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 Inna fil haqqi rijala akhlasu lillahi bala. حققوا شيخ الكمال أنه طبع خصالا خاف مولاه خصه حبا جلالا تدريب سطبعا إذا قالت فاتي جمالا فلو الآثار طابت فلو الآثار طابت فلو الآثار طابت بمدى داري طوالا لا يكون شيء يكفي وصفه فاق المقالة. رحم الله تعالى شيخنا صار الكمال. 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 ويا أدمية أبدية من شيخنا تاج الأدب. أدبية أبدية من شيخنا تاج الأدب. ويا أبدية من شيخنا تاج الأدب. أدبية أبدية من شيخنا تاج الأدب. لا تنسى مله إلهنا باسمه واللقب أولانا سنامي. ونحن من الأدب كمله إلهنا باسمه واللقب أولانا سنامي. ونحن من الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب. gbogbo ẹ̀yin ọmọ oníwàlímọ̀ ó yẹ máa bọ̀ wá nísìn. ẹ máa bọ̀ wá nísìn. kíwájú bí o bìlà níwájú bàbá wa Ayara kó bìlà nísìn. ẹ dákun